dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí ètò yìí. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ń ràn wá lọ́wọ́, yóò sì tún ràn wá lọ́wọ́ ní àkókò yìí. Ẹ jẹ́ ká mú Bíbélì wa ká ṣí sí ìwé Òwe. Ìwé Òwe orí kẹtàléníogún. Wọ́n ka ẹsẹ̀ mẹ́ta, ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ẹsẹ̀ ọgbọ̀n àti ìkọkànlélọ́gbọ̀n. Wọ́n ka ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì nínú ìwàásù tí mo fẹ́ wà lónìí yìí, nítorí pé n ò fẹ́ mú èrò ti ara mi wá. Mo fẹ́ rí dájú pé ohun tí mo mú wá fún wa, ohun ni tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Kí ni Bíbélì wí nípa ọtí mímu? Ọtí wáìnì, ọtí líle, wáìnì àti ẹlẹ́rìndòdò. Mo fẹ́ ṣí Bíbélì hàn wá kí a jọ wò ó ní àkókò yìí. Ìlú wa ń burú jáì sí ni o. Nígbà tí àwa kéré, ó nira kẹtórí kí ọmọbìnrin kó fi ọtí kẹnu. Nísìnyí, àtọmọbìnrin, àtọmọkùnrin, àtàgbàlagbà àti ọmọdé, oríṣiríṣi nǹkan ni wọ́n ń lú pọ̀. Ó sì ń kó bá àwùjọ wa, ó ń kó bá ìdílé wa, ó ń kó bá iṣẹ́ wa. Mo fẹ́ pè wá níjà lórí ọ̀rọ̀ yìí, ohun tí Bíbélì sọ nípa ọtí mímu. Ìwé Òwe orí kẹtàléníogún, ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ní ta ni ó ní òṣì. Ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ó ní ta ni ó ní ìbìnújẹ́, ta ni ó ní ìjà, ta ni ó ní asọ̀, ta ni ó ní ọgbẹ́ láì nídìí, ta ni ó ní ojú pípọ́n. Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí ó ń lọ idán ọtí wáìnì àdàlúwò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí à ń gbé èémí tí ó ń dún. Bíbélì béèrè tó le. Ta ni ó ní òṣì? Ta ni ó ní ìbìnújẹ́? Ta ni ó ní ìjà? Ta ló ní asọ̀? Ta ló ní ọgbẹ́ láì nídìí? Ta ló ní ojú pípọ́n? Èwo nú gbogbo ń tán kálẹ̀ ló dáa? Ọ̀pọ̀lọpọ̀ àrí ní àmọ́ Bíbélì púpọ̀. Oríṣiríṣi nǹkan la máa sọ. Ní ara rẹ̀ rèé, ìwé Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 23 sọ pé má ṣe máa mu omi nìkan, ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúgbà. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àkókò yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ràn wá lọ́wọ́ lónìí, kí a lè lọlé, kí a sì sàn sí fún ògo orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Wáìnì nínú Bíbélì ó jẹ́ ohun tí à ń lò fún oríṣiríṣi nǹkan. Nígbà míì à ń lò fún ẹlẹ́rìndòdò, nígbà míì à ń lò fún ọtí, nígbà míì à ń lò fún ọtí líle.
kì í ṣe gbogbo ìgbà ni tó bá ti pè ní wáìnì ni kì í ṣe ọtí líle, kì í ṣe gbogbo ìgbà tó bá ti pè ní wáìnì ló jẹ́ ẹlẹ́rìndòdò. Ó ṣeé ṣe kó jẹ́ ọtí líle, ó sì ṣeé ṣe kó jẹ́ èyí tí ò ṣe kíni tí kò le. Tí a bá wo ibi tí a kà yìí, a rí pé ibi tí Bíbélì bá ti ṣàlàyé ọ̀rọ̀ òun ni yóò fi hàn wá nípa ọ̀rọ̀ ọtí yìí. Bí àpẹẹrẹ nínú orí 20 ìwé òwe yẹn, ẹsẹ̀ ìkíní sọ pé ẹlẹ́yà ni ọtí wáìnì, aláriwo lé ọtí líle, ẹnikẹ́ni tí a bá fi tàn jẹ kò gbọ́n. Bíbélì fi yé wa níbi pé ẹ̀tànjẹ wà nínú ọtí líle, ọtí èyí tí ó lè pani. Bíbélì sì fi yé wa pé ẹni tí ó bá fi ọtí yìí tàn nǹkan kan ló ní, ìwà òpè ló ní, kò gbọ́n. Nígbà míì tí wọ́n bá sọ̀rọ̀ nípa wáìnì, ó lè má jẹ́ ọtí líle, nítorí pé wáìnì jẹ́ ohun tí èèyàn lè rí lára àwọn èso àjàrà tí wọ́n bá fún un jáde. In táwa ń pè ní juice láyé òde òní, òun náà dúró bí wáìnì nínú Bíbélì. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wá kìlọ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lòdì sí ọtí líle àti àwọn ọtí tí ó lè pani. Bóyá kékeré rẹ̀ ló ń pani o àbí púpọ̀ rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni o, ó kìlọ̀ fún wa lòdì sí. Níbi tí mo kà lẹ́ẹ̀kan yẹn, àwọn nǹkan tí tó so mọ́ ọtí níbẹ̀, ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé kò tiẹ̀ dára rárá. Àwọn nǹkan tí Bíbélì fi hàn wá níbẹ̀, ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé kì í ṣe tí ó wùyàn kéèyàn ní nílé ayé rẹ̀. Bíbélì sọ pé ibi tó ti rí rẹ̀ o, inú ọtí mímu ni. Ibi tó ti rí rẹ̀ o, ibi jíjókòó tọ́tí ni. Bíbélì sì ṣe ṣàlàyé rẹ̀ tó, àwọn kan sì wà tó yẹ pé kò sí ní tẹ́lẹ̀ wí fún wọn kò ní gbọ́. Bóyá torí pé ò mọ Bíbélì tẹ́lẹ̀, jẹ́ kí n fi hàn ọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe kìlọ̀ fún wa lòdì sí ọtí mímu. Ó wí ní ẹsẹ̀ 21 yẹn pé ta ni ó ní òṣì, ta ni ó ní ìbìnújẹ́, ta ni ó ní ìjà, ta ni ó ní asọ̀, ta ni ó ní ọgbẹ́ láì nídìí, ta ló fẹ́ ọgbẹ́ láì nídìí, ta ló fẹ́ òṣì, ta ló fẹ́ ìbìnújẹ́, ta ló fẹ́ ìjà. Gbogbo wa la fẹ́ gbé ìgbé ayé àlàáfíà, gbogbo wa la fẹ́ gbé ìgbé ayé ìbùkún, ṣùgbọ́n gbogbo wa kọ́ la fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. A wá sọra wa di pé mo mọ̀ ju Ọlọ́run lọ, ó mọ̀ tó Ọlọ́run o. Jẹ́ kí n kìlọ̀ fún wọn pé ó mọ̀ tó Ọlọ́run. Ìwọ náà tiẹ̀ jókòó kó yí ara rẹ wò. Kí ló tó wà láàrin rúdurùdu? Kí ló tó yẹ pé àárín ìbìnújẹ́ ló wà? Kí ló tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gbà níbi tó yẹ ká ti bá ayọ̀ àti ìdùnnú a ò lè bá níbẹ̀? A ti gba ara wa láyè láti jẹ́ ẹni tí a tàn jẹ. Bó la ṣe gba ara wa láyè? Ó fi agbára láyè pé a ká jẹ́ ẹni tí a tàn jẹ nípa ọtí mímu. Àwa rò pé à ń jayé ni, àwa rò pé à ń ṣe fàájì ni, àwa rò pé ibi ìfọ̀kànbalẹ̀ la wà, àwa rò pé nǹkan lọ dáadáa, tí wọ́n gan mọ̀ dáadáa pé nǹkan ò lọ dáadáa. Ohun tó fi ń ra ọ̀pọ̀lọpọ̀ ọtí tó ń rà àtẹ̀yí tí wọ́n ń rà fún ọ, ó ti tú ọ gbé nǹkan rẹ̀ ṣe. Ṣùgbọ́n yàtọ̀ sí pé kó wá gbé nǹkan rẹ̀ ṣe yẹn, ò nífẹ̀ẹ́ sí. Wẹ́sẹ̀ 23 Bíbélì wípé ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin. Ẹni tó bá ti mu ọtí, ojú rẹ̀ yóò wo kí ni o, àjèjì obìnrin. Tójú rẹ̀ bá ti wo àjèjì obìnrin, bóò ní ìdílé rẹ̀ yóò ṣètò.
téèyàn bá ti fọkàn rẹ̀ sí pé ọ̀dọ̀ àjòjì obìnrin lòun fẹ́ wò, ìtọ́sí máa tàyàn sídìí àjòjì obìnrin bí ọtí ni kò sí. jẹ́tù fi nǹkan míì hàn tí bẹ́ẹ̀lì sọ pé ó máa ń mú ikú wá, ẹsẹ̀ 24 yẹn. nítòótọ́ ìwọ dàbí ẹni tí ó dùbúlẹ̀ láàrin òkú tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. àárín gbùngbùn ewu ló ń tọ̀ rìn. wọ́n ti fi tàn wá, wọ́n ti fi kọ́ wa pé ó lè ṣe nǹkan, ó lè fò látọrí lébọ́lẹ̀, ó lè ṣe kíní kan. wọn ò ní fàwòrán ẹni tó wà nù gọ́tà hàn wá. wọn ò ní fàwòrán ẹni tó pé ń bò wọlé ìyàwó rẹ̀ ní olórí burúkú, wọn ò ní fi hàn wá. àwòrán ẹni tó ní iṣan tẹ́gun rẹ̀ tó sángun, òun ni wọ́n fi hàn wá. olófi jẹ́ pé ìpèníjà yìí ni pé sá fún ọtí. bíbélì tún fi nǹkan kan yé wa nínú ìwé òwe orí 21. eléyìí ó tún ṣí wa níyè pé kò sí iyì nínú ọtí líle mímu, kò sí ìbùkún kankan ńbẹ̀ níwájú Ọlọ́run, kò sí iyì ńbẹ̀. àwọn ọ̀rẹ́ rẹ ló ti gbà yìí, àwọn tó sì ń gbà yìí wájú wọn yẹn, tí nǹkan bá ṣe ọ́ wọn ò ní dúró. tí wọ́n bá dúró gan tó bá yá wọn padà. gbọ́ ipò tí bíbélì pé ní ẹsẹ̀ orí 21 ẹsẹ̀ 4 sí 5. bíbélì ní kìí ṣe fún àwọn ọba lẹ́múlì, kìí ṣe fún àwọn ọba láti mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kìí ṣe fún àwọn ọmọ aládé láti fẹ́ ọtí líle. ọmọ aládé ni ọ́, ṣùgbọ́n fẹ́ rẹ̀ nu ọtí ló wà. ẹni ìbùkún ni ọ́, ṣùgbọ́n o gbéra rẹ gẹ́gẹ́ bí ọmọ aládé, o gbéra rẹ gẹ́gẹ́ bí ẹni ìbùkún, nítorí pé o ti rí pé wọ́n yàn mí jẹ lẹ́nu iṣẹ́, ilèmí náà fi darapọ̀ mọ́ wọn. táwọn bá rọtí 10, èmi ò lè mú ju mọ̀tí náà kan lọ. àwọn sì máa mú wẹ́rẹ́wẹ́rẹ́, ilèmí náà fi darapọ̀ mọ́ wọn. wọn ò yan ọ́ jẹ, ìwọ ló ń yanra rẹ jẹ, torí pé o fira rẹ sípò ọmọ aládé. mo bi arábìnrin kan pé ẹ̀yin kì í bá àwọn ọmọ iṣẹ́ yín mu tí wọ́n yẹn mu ní èmi jù bá ń lọ kí n mọ wọra mi ńlẹ̀. nítorí pé náà mọ̀ pọ̀ bá lòun, ọmọ aládé lòun, kì í ṣe fún àwọn ọmọ aládé, kì í ṣe fún àwọn ọmọ aládé. ìwọ tó pẹ́ra rẹ lọ́mọ Ọlọ́run, ṣé ọmọ pọ̀ ọmọ ọba ni ọ ni? kò yẹ kó o fẹ́ràn ọtí, kì í ṣe nǹkan tó yẹ kó o tiẹ̀ kà sí ohun tó o nílò. kí wọ́n tẹ̀síwájú láti fi nǹkan kan múlẹ̀. ẹsẹ̀ 6 àti 7 ní fi ọtí líle fún ẹni tí ó múra tán láti ṣègbé, àti ọtí wáìnì fún àwọn onínú bíbàjẹ́. bóyá méjì tí mo rí ibi tí bíbélì ti gba àwọn ènìyàn láàyè láti mọtí. ìkíní ni ibi tí mo kà yìí, èkejì ni ti Timothy yẹn. ṣé o ti ṣe tá àti kú ni? ẹni tó bá ṣe tá àti kú, ẹni tó fẹ́ lọ pokùnso ni wọ́n ní kí wọ́n fún lọ́tí. ó wá ní èmi ò tí ì ṣe tá àti kú, ó tún kọrin mi ò ṣe tán ikú, ó tún jẹ́ sọ pé tó ro kúrò ọ́, ṣùgbọ́n ìjà ọ̀gẹ́ kọ́ ló ro kúrò rẹ̀ nípa mímú ọtí. ọ̀dọ́mọkùnrin ò tí ì pọ́mọ ọdún 22, ò tí ń múra pé tí bá pọ́mọ ọdún 22 báyìí ò sí tí ní máa mú. wọ́n gbàgbé pé kìí ṣe fún àwọn ọba, wọ́n gbàgbé pé kò sí ayọ̀ kankan láàrin gbogbo ọtí mímu. ẹni tó bá ti ṣe tán láti ṣègbé nìkan ló wà fún. ẹ kí tẹ̀síwájú. ìwé Àìsáyà orí 5. ìwé Àìsáyà orí 5.
Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 11. Ègbé ni fún àwọn tí máa dìde ní kùtùkùtù kí wọ́n lè máa lépa ọtí líle. Ṣé ń wá àwùjọ wa lónìí? Ní ọjọ́ kan ní àdúgbò kan nílùú Ìbàdàn yìí, mo lọ wàásù láàrin COVID láago 5:30 ni mo kúrò nílé mi láti wàásù ta gbangba ní ìdájí. Àdúgbò náà mi ò rò pé mo wakọ̀ ju ìṣẹ́jú 7 lọ láti ilé mi débẹ̀. Mo bá àwọn èèyàn tí wọ́n mu tí ń ta lóde gbogbo. Ǹjẹ́ Bíbélì sọ pé ìbùkún ni fún wọn bí? Láàárọ̀ kùtù táwọn kan bá ti jí báyìí, ibi ọtí wọn lọ. Táwọn kan bá ti dìde látọ̀ náà wọ́n mo rọ́jọ́ tuntun, ó ń lọ bí ọtí nù. Tó bá ti dìde tó náà, ìjọba ọtí yá. Ẹ wá lọ wo gbogbo àwọn àdúgbò wa lórílẹ̀-èdè yìí. Àwọn ọ̀dọ́ wọn ò níṣẹ́, wọ́n á tó kalẹ̀ láàárọ̀ kùtù, wọ́n máa jí mutí. Àwọn ń yọ ọnu ni, ẹnu kí ló ń yọ? Jẹ̀díjẹ̀dí ló mú, jẹ̀díjẹ̀dí wo ló mú ọ? Àwọn nǹkan tó jẹ́ pé in tí wọ́n fi ṣe gan, in tó lè fa jẹ̀díjẹ̀dí pọ̀ nínú rẹ̀. Ẹlòmíì bá ti kó lẹ́nu iṣẹ́ báyìí, ibi ọtí ni. Àkókò tó yẹ kó fi sinmi, kó fi dúró tàwọn ọmọ rẹ̀. Ó wá nídìílé òun òtò. Ó wá lóhun ò lákòjọ. Kì í ṣógun èṣù. Ó nílò ìṣòro. Ó nílò ìsìn ìdáǹdè. Ó tó nílò ní pé kó ronú pìwàdà pé Bíbélì lòdì sí tó ń ṣe. Kò sí ìbùkún bẹ́ẹ̀. Nígbà tí ó sì sí ìbùkún bẹ́ẹ̀ yìí, sá fún pátápátá. Ẹsẹ̀ 12 ní àti dùrù àti fíólì àti tábẹ́tì àti fèrè àti ọtí wáìnì wà nínú àsè wọn, ṣùgbọ́n wọn kò ka iṣẹ́ Olúwa sí. A tún jálé Olúwa nígbà míì tá a fi rántí ara Jésù tí kò ní ẹ̀ṣẹ̀ nínú àti ẹ̀jẹ̀ Jésù tí kò ní àbàwọ́n, a tún fọtí líle mu. A tún mú bí ẹni ìṣọdún. Ó ń jálé Olúwa tí ẹ kó jẹ́ àkókò láti ronú. Bíbélì ní wọn kò ṣe kí ni o? Wọn kò rántí iṣẹ́ Olúwa. Wọn kò ka iṣẹ́ Olúwa sí. Bẹ́ẹ̀ ni wọn kò ro iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìdájí ni, ibi ọtí ni. Padà wálé. Ó ní kíní kan, Bíbélì ò sọ pé ká má mọtí, ó ní ká má àmupara ni. Ṣé o mọ iye tó jẹ́ àmupara? Ṣùgbọ́n ìfihàn ní ẹ̀kọ́ tó ń bọ̀ wípé Bíbélì ó gbà wá níyànjú láti má mutí rárá. Torí wọ́n fi àwọn béèrè tẹ́ mọ́ béèrè bíi pé ṣùgbọ́n Jésù ó sọ mí di ọtí wáìnì. Wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ nínú ẹ̀kọ́ tó ń bọ̀. Ohun tí mo ti ṣàlàyé lónìí ni pé Bíbélì bá pe wáìnì, ó lè jẹ́ nǹkan líle, ó lè jẹ́ ìtí ò le, ó lè jẹ́ lẹ́rìn dòdò. Ṣùgbọ́n àwọn nǹkan tó so mọ́ ọtí líle nínú kò mú ìbùkún kankan dání. Ègbé ni fẹ́ni tó ń jí mu. Ẹni tá a tàn jẹ kò gbọ́n. Ọlọ́run sì fi yé wa pé ẹni tẹ́ fún lọ́tí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti ṣègbé tàbí ẹni tó láìsàn kan lára. Torí wọ́n ń fi àìsàn yẹn ṣe ìtọ́jú. Ṣùgbọ́n ò láìsàn lára láti fi ṣe ìtọ́jú, kí ló wọ́n á mú sí?
ó ṣe jẹ́ pé wọ́n ló ń gbáradì láti para rẹ̀ run. Ní ìparí, má jókòó sáàrin rúdurùdu lónìí, sá fún ọtí. O lè má níyì lójú ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ọlọ́gbọ́n lójú Ọlọ́run torí pé wọn ò fọtí tàn ọ́ jẹ. Kó o tó sá fún ọtí, kọ́kọ́ gba Jésù Kristi, torí o ò ní agbára nínú ara rẹ láti ran ara rẹ lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tó o bá gba Jésù Kristi, yóò fún ọ lẹ́mìí mímọ́, ẹ̀mọ́ yìí ni ó sì ràn ọ́ lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ ọtí. Ìpèníjà tí mo ní fún ọ ní arákùnrin àti arábìnrin, ọmọdé àti àgbà, èmi tí mi yé mutí, àti wọ́n tó yé mutí tó ń gbọ́ mi, àti wọ́n tó ń mutí tó ń gbọ́ mi, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Bíbélì sọ pé gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n Jésù Kristi fẹ́ràn wa débi pé ó mọ̀ pé èrè ẹ̀ṣẹ̀ wa jẹ́ ikú. Ikú oró tó wá yẹ ká kú ní Jésù gbà kú. Róòmù orí 5:8 wá sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Wòmí bàbá, adé ẹ̀gún, èṣù ọwọ́, ọkọ̀ ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ mímọ́ ni ta sílẹ̀ fún èmi àti ẹni. Bí ẹ̀ṣẹ̀ wa ṣe pọ̀ tó ní, l'Ọlọ́run ṣe fẹ́ dáríjì wá, ló sì fẹ́ fún wa ní ìyè àìnípẹ̀kun ká lè bá di ọmọ Ọlọ́run. Ronúpìwàdà kúrò nínú gbígbẹ́kẹ̀lé ara rẹ, gbígbẹ́kẹ̀lé ìwà mímọ́ rẹ, gbígbẹ́kẹ̀lé òfin rẹ, kó o sì fi ìgbàgbọ́ rẹ sínú òdodo Jésù Kristi àti iṣẹ́ tó ṣe lórí igi àgbélébù. Tó o bá ṣe léyìí, Bíbélì sọ pé ó di ọmọ Ọlọ́run. Tó o bá sì ti di ọmọ Ọlọ́run, Bíbélì sọ pé ó ní ìyè àìnípẹ̀kun. Tó túmọ̀ sí pé Bíbélì tí wọ́n sọ pé tó bá ti ní ìyè àìnípẹ̀kun kò ní ṣègbè mọ́ láéláé. Gba Jésù sọ́kàn rẹ, yóò sọ ọ́ dọmọ Ọlọ́run. Òun nìkan náà ló sì lè fún ọ lókun láti bọ́ lọ́wọ́ àwọn èdè, àwọn tí líle àti nǹkan burúkú tó ń fà sára tí ò lè ràn ọ́ lọ́wọ́. Ṣé o ṣetán láti gba Jésù lákòókò yìí? Pè sọ́kàn rẹ̀, tẹ́lẹ̀ rẹ̀ bá níbi tó wà, wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fún èmi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo mọ̀ pé o kú asíán, o sì jí dìde nítorí mi. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Kọ orúkọ mi sínú ìwé yìí, kó sì fún mi ní ìyè àìnípẹ̀kun. Ẹ ṣé torí pé ẹ ti kọ orúkọ mi sínú ìwé yìí. Ẹ ṣé torí pé ẹ ti fún mi ní ìyè àìnípẹ̀kun. Ẹ ṣé torí pé ẹ ti sọ mí dọmọ Ọlọ́run. Jésù Olúwa wa, àmín. Fún ẹ̀yin ọkàn tí ẹ ti wá láti gbọ́ ètò yìí, mo fẹ́ pè yín níjà wípé tẹ́ ẹ bá ní ìbéèrè, tẹ́ ẹ bá nílò ká sọ̀rọ̀, mo wà nítòsí yín ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láti lè gbà yín nímọ̀ràn àbí láti gbàdúrà pẹ̀lú yín. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wà nínú ọgbà Independent Baptist Church, Car Wash Junction ní Ìjókòdó. Níbẹ̀ wọ́n lo àkókò pẹ̀lú yín láti gbàdúrà àti láti kọ́ yín ní ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí i. Ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ fẹ́ pè wá lórí 07038 08 5652 tàbí 07087 68 2122 tàbí 070 55 30 7492. Jẹ́ kí Bíbélì ronú fún ọ, ìwọ má ronú fún Bíbélì. Gbọ́n tí Bíbélì sọ yẹn, òun ni kò ṣe. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú.
gbẹ́kẹ̀lé ni.